Mode wara beji ale. Mode kutukutu beji owura. Ani mode papa beji aleta. Ọ̀rọ̀ mi Kesari mode ola. Ani tó bá dọ̀la tún kọ̀la. Ọ̀la ìtàn láyé. Èmi Kesari gangan ló ṣá. Kesari yo. Palẹ̀ irú wọn nílẹ̀ ń pa ẹnìkan ìpamọ́ láti di ẹ̀dán kì í kú ojú ẹ̀dán kì í fọ́ nílé dì èmi Kesari gangan ló ṣá ìtàkùn tó so gbá lọ́sẹ̀ lẹ́gẹ́dẹ́ èmi Kesari mo dẹrù jẹjẹ sí lọ́rùn náà. Wọ́n ní tí o bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. Obìnrin tó bá jẹ́ kúmọ́lú á jẹ́ pé ikú máa kọ́ nílé wọn lọ. Kesari, kí ni díẹ̀ gan tó fi ń jalè? Nítorí pé ìgbàgbọ́ ẹ̀yin èèyàn ni pé gbogbo èèyàn tó bá ti ń jalè ló ń láti ní reason tó ṣe ń jalè. Anyway, kò sí reason kankan tí mo ṣe ń jalè. But fine, reason tó wà nítorí pé mo kàn ń jalè torí pé mo fẹ́ lówó. Mo ń jalè nítorí pé mo understand pé ìlú yìí kì í favour àwọn èèyàn tó ń ṣòtọ́. That is my reason. Igi dẹ̀ dágbára mi lọ́nà tó bá ń ṣàn. Tá a bá wá rí igi tó fẹ́ dí àgbàrá tèmi lọ́nà, especially igi bí irú tiẹ̀. Irú wọn máa ń bá àgbàrá mi lọ ni. Nítorí pé olè tí mò ń jà yìí nǹkan tí mo ready fún ni. Kesari. Ọkùnrin ló ń ké sí. Option méjì ló ní. Really?
Option 1. Jáwọ́ nínú olè jíjà. Kò dẹ̀ fara ẹ lọ́lọ́pàá lọ́wọ́. Yes. Wọ́n pè ẹ́. Yes. Option number 2. Tó o bá jáwọ́, èmi ni màá ṣekú pa ẹ́. Èmi Kesari. Yes. Ṣé àwọn àgbàlagbà tó súnmọ́ wọn sọ fún ẹni? Wọ́n sọ fún ẹ pé ẹnìkan kì í palẹ̀. Ẹni tó bá lóun fẹ́ palẹ̀, irú wọn nílẹ̀ pa. Ẹnìkan kì í pọmọ lágídí. Èmi Kesari. Apákọ̀ ẹkún, apákọ̀ oṣù, apákọ̀ oṣó, apákọ̀ àjẹ́, èmi apákọ̀ kú, apákọ̀ àrùn. Mo nífẹ̀ẹ́ ni o. Ká ní kì í ṣe pé mo láìkì bọ̀bọ̀ yìí. Ẹ̀jẹ̀, SARS. Ká ní kì í ṣe bẹ́ẹ̀ ni. Mi ò bá ti pa ẹ́ tipẹ́. Ewu òrìṣà. Àṣà kì í fòkó wọnú mi gbẹ́jà. Torí bóyá kò ti pa mí tipẹ́ tó ò pa mí. Èmi Yáyọ̀lá. AKA ẹ̀jẹ̀. Èmi ni màá padà pa ẹ́. Ó ń ṣe ń lé ayé ta wà ní ìwọ ti máa pa èmi. Ṣé kò mọ bóyá ń lọ ni? Ṣé ọ̀rẹ́ èèyàn sọ fún ẹni? Èmi Kesari, èmi apákọ̀ ẹfun, apákọ̀ ọ̀sùn. Ọmọ tó bá wojú òun ọ̀làpọ̀lọ̀. Yes. Èmi rò bí peace ló bá wa lọ ṣe ní ká ṣe meeting ni. But ọjọ́ Jímọ̀ ló ní ìyàwó kí n máa ń jà kí n yìnbọn. Kesari táwọn sọ pé a lè pààyàn lọ́jọ́ Friday. Who talk that kind thing? Wèrè ni wọ́n ni. Níwájú àwa ìwọ́n sọ pé yẹ kó lè gbẹ́jà tó wà nù omi. Tẹ́ ẹ bá ní information tó da, agbẹ́jà méjì. God go punish you mọ́ ìwọ́n náà mọ́. Ọjọ́ àlọ́jọ́ àlọ́lọ́pàá. Ọjọ́ àtà ló fún ẹ̀bọ̀n ẹ̀. Kò ní da fún ẹni tó fún ẹ̀bọ̀n. Sky. Yes. You know as they go now. Yes. You know say water na threaten, blood na him be action. Yes. Oni on ṣọjọ́ ọjà. Kesari. Ìwọ ni màá fi ṣe ìgbéga lẹ́nu iṣẹ́. Oh yes. Àbí nǹkan tó ń sọ fún àwọn ọ̀gá ẹ̀ nìyẹn. Pé wàá pa èmi Kesari. Anyway, tí wọ́n bá rí òkú ẹ̀ ńlẹ̀, wọ́n máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Promotion náà ló kù. Yes. Ó yí ẹ̀ náà. Kesari, because I need that promotion. Ìwọ ni màá fi gba promotion. Mọ̀dé wàrà bí èjì alẹ́, mọ̀dé kùtùkùtù méjì òwúrọ̀, àní mọ̀dé pápá abéjì alẹ́ ta, ọ̀rọ̀ èmi Kesari ó dà ọ̀la. Àní tó bá dà ọ̀la tún kọ̀la. Yes. Èmi Kesari kan ló ṣá. Ọlọ́pàá làwà ọmọ òde làwọn pípọ̀ yìí náà ẹ jẹ́ ká pa wọn kó tó padà kó lu ayé. Kesari ló ṣá, èmi gangan ló ṣá. Kesari. Kọ́ yí palẹ̀. Mo ra bí ẹni tó ń ṣe Valentine's Day. Irú wọn nílẹ̀ ń pa. Ẹnìkan ìpamọ́ láti di. Kesari fẹ́dán kì í kú. Ojú ẹ̀dán kì í fọ́ nílé dì. Èmi Kesari gangan ló ṣá. Ìtàkùn tó so gbá. Lẹ́sẹ̀ lẹ́gẹ́dẹ́. Èmi Kesari mọ̀dé. Sister mi, ẹ pàdé wọn. Tani? Bọ́dá kan ní, of course. Akọni. Yes, wọ́n ṣe kúrò níbi báyìí sẹ́yìn ni. In fact, owó tán fún mi. Ó dẹ̀ ṣe lọ ń sìn ni. Mo wà surprise gbà tẹ́lẹ̀ pàdé wọn gan. Mi ò pàdé ẹ̀. Bọ́ ní tẹ bá dé pé kẹ pa wọn. I don't know. Ó dẹ̀ sọ̀gbà tó tún máa padà wá. At all. Mo move get for down. All right. I'm coming. Yes, ma. Kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn? Kí ló dé tí ṣe fi já? Báwo lè ṣe fi já? Ta ló fà á? Olórí burúkú yìí ni. Ṣé ní wọ́n bọ̀ yìí? Olórí burúkú ayé ni ẹ. Pẹ̀lú àwọn olè wẹ́wẹ́wẹ́ òṣì tó máa ń jà lẹ́yìn yẹn. Ṣé ó yẹ kó lè ẹ máa jolè lólè ni? Yes! Bali, for
your gene. Talk about me. For your generation. Not talk to me like that. Olórí burúkú. Now you. What do you want to say? Taba lọ fún operation. To bá rape. Ṣé kò dúró de kò ṣe tán? Ṣé rape tèmi rape yẹn? Ṣé ó ní kankan ṣe pẹ̀lú ẹ̀? Kí ọ̀rẹ́ talk to me ní àwọn. Ṣé ó ní kankan ṣe pẹ̀lú ẹ̀? Ṣé mi lè bá yín sọ̀rọ̀ ni? See, all those ṣemile no dey this one now. Olóbùkún ni wọ́n náà ni, wọ́n ní ọ̀bọ sí mi. Ìwọ. Ẹ wá ẹ̀fún àti èdì ẹrú olúfẹ̀ ló ń ṣe o. Ẹ má kẹ́ funfun yín. Lọ́sẹ̀ tẹ̀ ń ṣe báyìí náà. Ó yẹ máa lọlé. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Késàrí yóò ṣá. Ó dà ń gbé ti bẹ́ẹ̀ yí wọ̀. Ìmí apá kan ikú, apá Wọ́n kan ṣẹ̀dá. àrùn, apá kan oṣó. Orúkọ tí à ń pè ẹsẹ̀. Ẹsẹ̀ mi má jẹ́ yẹn. Késàrí yóò ṣá. Mo ti dọmọ ikú. Késàrí Ikú ti gbà mí o. Késàrí yóò ṣá. Èmi ọmọ ikú, èmi ọmọ àrùn. Lójú alájà kọ̀ọ̀rọ̀ sọ fún àlọ́pàá ìyá parada. Ọ̀gá ẹ má yìnbọn, mo ṣe Késárì o, mo ṣe Késárì ọ̀gá o. Ọ̀gá ẹ má yìnbọn, mo ṣe Késárì o, mo ṣe Késárì o. Ọ̀gá ẹ má yìnbọn o. Ọ̀gá ẹjọ́. Ọ̀gá ẹ má yìnbọn, mo ṣe Késárì ọ̀gá. Ọ̀gá mi ò ṣe Késárì, ọ̀gá mi ò ṣe Késárì. Ọ̀gá mi ò ṣe Késárì. Ẹ bá ń bẹ ọ̀gá mi ò ṣe Késárì. Ọ̀gá mi ò ṣe Késárì. Ọ̀gá ẹ má yìnbọn, ọ̀gá ẹ má yìnbọn, ọ̀gá ẹ má yìnbọn, ẹ má yìnbọn. Ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́. Késàrí yóò ṣá. Késàrí yóò ṣá. Èmi gangan ló ṣá. Késàrí. Ẹni kan yí palẹ̀. Ẹni bá ló wó palẹ̀. Irú wọn lè ń pa. Ẹni kan yí pamọ́ lágídí. Késàrí ẹ̀dán kì í kú. Ojú ẹ̀dán kì í fọ́ nílé dì. Èmi Késàrí gangan ló ṣá. Ìtàkùn tó so gbá. Lọ́sẹ̀ lẹ́gẹ́dẹ́. Orin náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Torí náà lẹ ṣe ń jẹ́ Olúwa. Ẹ lè ṣe, ẹ lè wí, ẹ lè wí, ẹ lè ṣe. Ọkọ mi, ṣé ti ṣe tán? Bẹ́ẹ̀ ni, tí ṣé ò bá pẹ́ ni ẹnì kan kì í pẹ́ṣẹ́. Ṣé ṣàgbàgbé kankan? Gbàgbé kẹ mi ò gbàgbé anything. Ẹ já sáré gbàdúrà. Ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Wo ní sùúrù. Sórí tàdúrà bá pọ̀ jù ń gbà mí, ó máa ń fa bà ní. Sórí gbogbo àdúrà tí mò ń gbà lọ síbi iṣẹ́, sórí pé kò bọ́ sí. Mo wá fẹ́ try new system. Kí n má gbàdúrà lọ síbi iṣẹ́ kí wá wo bó ṣe máa bọ́ sí. Ṣó ti gbọ́? Jẹ́ mi bẹ̀rẹ̀. Báwo ní sùúrù jẹ́ mi? Ẹ wá! Ọmọ mi, dúró díẹ̀. Ó jẹ́ ká gbàdúrà kó tó lọ. Àdúrà dẹ̀ ṣe kókó. Ṣẹ́jú mélòó la fẹ́ fi gbàdúrà? Mélòó ni mo fẹ́ sọ fún yín pé my time is more important than àdúrà now. Time is money. A dẹ̀ ní ìdòwò ṣọ́ọ̀mù pé ó la máa fi ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe inú ilé ni. Kí ló ń bá mi sọ náà? Bébí àdúrà náà wà important. Ìgbà mélòó la máa fi gbà á? Mi ò sọ fún ẹ pàdúrà wà important. But lọ́wọ́lọ́wọ́ báyìí, time mi wà important ju àdúrà lọ. Jẹ́ ká sáré gbà báyìí. Ó mọ tó ṣẹlẹ̀ tí n bá ti dé padà gbogbo àdúrà tá a bá fẹ́ gbà a máa gbà. Ṣó ti gbọ́? Ṣàdúrà ń sá lọ ni. Kí ló ṣe wọnú ilé lọ? Wọ́n mò ń lọ jàre mo ti pẹ́.
lè jẹ́ ká sáré gbàdúrà ẹ̀kọ́ tó lọ. Ọlọ́run á ṣàṣọ ẹ̀. Ọ̀gá, kí sáyé lè sáré. Ó sọ fún yín. Ó sọ fún yín pé kẹ́ máa yìí. Lójú kí sáyé láyé lójú ẹ̀ sá. Shut up! Ó sọ fún yín pé kẹ́ máa yìí. Mo mọ̀ pé kò ṣe Késárì. Ọ̀rẹ́ mi, téèyàn bá ń gbàdúrà ká má rìn àrìn fẹsẹ̀ sí kéèyàn sáré ṣe àmì ni o. Wọ́n àrìn fẹsẹ̀ sí ìwò lélẹ̀ báyìí torí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni o, àrìn fẹsẹ̀ sí ńlá gbà lélẹ̀ yìí o. Àfi kọ́lọ̀ máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa. Àmì o. Ó dẹ̀ sọ. Mo sọ fọ́kọ mi o. Mo ní kó jẹ́ ká gbàdúrà. Tó bá jẹ́ kó bá ṣe ká gbàdúrà, ó possible kí wọ́n lè máa ṣẹlẹ̀ o. Ó possible kó má gba wẹ̀wọ̀. Orí mi burú o. Mo ti dánmọ́ ikú, ikú ti gbà mí o. Mo dánmọ́ ikú, ikú ti gbà mí o. Ọmọ orúkọ tí kú ń jẹ́, ikú ò gbọdọ̀ pa mí mọ́. Èmi Késárì, ọmọ orúkọ tí kú ń jẹ́. Àmọ̀kẹ́ ni mò ń béèrè mi mọ̀ bóyá wà lé. Mi ò mọ̀ bí ó wà nílé sá. Joshua lè bá mi wò. Ikú ò tún gbọdọ̀ pa mí mọ́. Késárì ó ṣá, ó dẹrù jẹjẹ. Ìyá apá kan ikú, apá kan àrùn, apá kan oṣó, apá kan ẹ̀jẹ̀. Nàlẹ́ ńlá. Ó ṣe bàbá mi. Come on now. Ewu làbọ̀ wá dúró síta. Every time tó wá síbi wàá kọ́ dúró síta. Lé ní ilé ẹ̀ náà ṣe bí wàá dẹ̀ wọlé. Tó ṣe yẹ kí n ṣe ni mò ń kọ́kọ́ ṣe yẹn. Bá a ṣe fi kọ́ mi nìyẹn, ìwọ náà mọ̀ tó ṣe ń lọ tẹ́lẹ̀ náà. So báwo lọ ṣe fi kọ́ ẹ? Ó ti mọ̀ pé tá a ṣe fi kọ́ mi láti lé mi. Ok, ṣe lè wọlé ń sìn. Of course, of course. Oya. Àbúrò ẹ̀ ń kọ́. Hello? Laro. Kò sí mú apá. Èmi ẹjọ́ mọ̀ ọ̀dọ̀ tó máa jókòó lé kí ló ṣẹlẹ̀ báwo. Omi ti bá tèmi lọ, mo ń ṣe níbi tó ti bá mi tèmi. Pẹ́sítọ̀ yìí ti fẹ́ pọ̀ jù. Anyway, mo wà lóòótọ́ ẹ̀kan, èmi ń jayé, mi ń ṣe nígbà láwọn sísí mi. Sọ́tọ̀. Wá ìwọ láńgẹ́lì tó fi sọ mi ni àbí kí ni tiẹ̀ Lárù ó dẹ̀ ṣe tiẹ̀ kí n ṣe tèmi ewu ní gbogbo jáìjà ti ọ̀rọ̀ yìí. Ò ní Google lórí fóònù ẹ kò search ibi tó wà because the reason tó fi ń bí mi léèrè ò yé mi ọmọ ọlọ́mọ ti lọ gbádùn ayé ẹ ó ti lọ ibi tó wù ú. Ìwọ ò dẹ̀ sọ̀rọ̀ ẹ di Késárì kó máa control lójú kan náà tó wà ẹ kó jáìjà ti lórí fóònù jọ dàbọ̀ bẹ́ẹ̀ ni mi lára kí ló dé gan. Ẹ wo kí lẹ̀ ń dúró ṣe kí ni bá mi sọ̀rọ̀ kí lẹ̀ ń dúró ṣe. Olóró kan tèmi àti ọ̀rẹ́ mi tí ẹ̀ ń sọ. Ṣé mo lè gbọ́? Of course ó kàn fẹ́ mọ iye tẹ́ máa fún wa ni. Gbọ́. Bẹ́ẹ̀ ni mo fẹ́ mi iye tẹ́ máa fún wa. Ẹ ya wèrè ni tí òun ò bá mọ̀ mí ṣé wọ́n ò mọ̀ mí ni ìgbà tí wọ́n dẹ̀ mọ̀ mí kí ló dé tí wọ́n ò lè sọ fún un. Ẹ mọ̀ pé torí mo ṣe mú wà ní. Ó dá mi tàbádé sórí òkú kò kì í sanwó òpó sí gbàyè òkú ń sanwó òpó sí. Ó yá ẹ máa tún gbogbo nǹkan tẹ́wọ̀ máa wá make sure wípé ẹ máa wà ń bí pẹ̀lú mi látàárọ̀ dalẹ́ máa tún wá tì yín mọ́ bí máa lọ́ọ̀kì kọ́kọ́rọ́ máa sọ fún wọn lóòótọ́ pé kí wọ́n fi yín lẹ̀ fún ọ̀sẹ̀ kan máa sanwó ẹ̀ ó yá 1 2 ẹ máa túra.
ẹ̀ ń béèrè iye tèmi máa fún yín lọ́wọ́ mi. Torí mo ṣe. Wá fi eré ṣe lónìí. Ìsìn tó tẹ̀ ti dé báyìí sí orí àti ẹ̀ pé gbogbo wàkúwà tó ń wù yẹn wá tí ọwọ́ ọmọ ẹ báyìí wá ti bọ aṣọ. Ọmọ ẹgbẹ́ ìjọba ọ̀gbàgbàkúgbà ìwọ́gbọ́n á ti kọ́gbọ́n sìn. Àǹtí mi ládìgbà mo ti lọ tí mo ti dé èmi gan mo ti di àtúnbí gbogbo ìwà pálapàla yẹn mo ti wá wọ ẹ̀gbọ́n rẹ̀ rárá Ọlọ́run lè jẹ́ irú ẹ̀ mọ́. Màá ní o sọ bẹ́ẹ̀ ọmọ tó ṣẹlẹ̀ tó bá di bíi next week Tuesday or something wá rí mi kí fún ẹbí 200,000. 200,000. Yes. Ṣọ́wọ́ ẹ̀ wà mí. Ṣọ́wọ́ ẹ̀ wà mí. Ó wà bẹ́ẹ̀. Olórí burúkú ni ẹni. Òun ojú olè. Òun ojú olè àbí. What do that? Make we quickly move, eh? Make police not post us for here, eh? What you talk? Make police not post us now. You do quickly, eh? We just do. Ṣé o fẹ́ lọ pọ́lọ́pàá wa ni? O fẹ́ lọ pọ́lọ́pàá síbi tẹ́mi ti ń rọ̀b. Wọn bí ọlọ́pàá náà dá kó wá síbí. Ṣé o fẹ́ gbọ́? Ṣé o fẹ́ gbọ́? Anybody tó bá wọlé ní géètì kò yín pa. Kò pa straight. Báyọ̀ ni wọ́n ṣe pé fún báyìí. Obìnrin mẹ́fà lójúmọ́. Wọ́n máa ń gbọ́ parí. Àìsí lè kí sáré ṣá. Ló fa gbogbo shit tó ń ṣe. Láìsí bẹ́ẹ̀. Lie down! Lie down! Bá gbójú sókè lásán. Bá gbóhùn yín lásán. Hello, Laro. Sky, where you dey? Wo mo lọ ra nǹkan ni wàá rí mi sí mo ń bọ̀. Bá gbójú sókè lásán. Àti ìjọ ti lọ ẹ̀wọ̀n kí ọmọ kí ni. Ìdílé mo ti ṣe Ìjọ́ mo mọ̀ tuntun máa rí ẹ̀ báyìí. Àbíjọ́ ogun la fẹ́ ṣe ogun ìyá ń dágbé bàbá yẹn wà ìdí kan náà. Àmọ̀kẹ́, mo ti sọ fún mi pé very soon. Ìyá ò ní dágbé mọ́, bàbá ò dẹ̀ ní yẹwọ́ mọ́. How soon mo fẹ́ mọ̀. Very, very soon. Oh, sure. I'm very sure, darling. I cannot wait. Most times, over so long, man, miss again. I understand, baby. All right, love. I love you. Love you, man. Go take care of yourself. Okay. My baby. All right. All right, darling. All right. Kesari. Man, Ọlọ́run bá ń gbọ́. Mo ti ní ṣàlàyé àfígbà tó yẹ kó ti lọ fọ́tò kan wáyé. Mi lè wait kan dé. Kò tiẹ̀ lójú oṣù bíi mẹ́jọ sí ibi tó wà ẹ̀ ló máa pè mí. Kí ló dé? Kó lọ wẹ̀ inú àgbo sí i ó máa pè mí. Jẹ́ kí mi máa wẹ̀ inú nǹkan tí mo wẹ̀. Pé láwọn ọmọ kan ti ń tó lẹ̀ pé eléyìí for this week next one ọ̀pá wọ̀. Màdà kò sí nǹkan tó dùn tó. Ṣo fẹ́ gbọ́? Ayé ti ta pa ọ́. Ṣé torí pé kò sí Késàrì nílé láyé ṣe gbẹ ló ṣe gbogbo oṣù tó ṣe yìí. Kí ni Késàrì bá ṣe fún mi? Tá bá lọ operation ti máa rọ ọmọ tó dùn máa pè máa bá ṣe ìwọ náà mọ̀ ẹ máa pariwo máa ṣe tèmi. Kí lè fẹ́ ṣe? Ìgbésí ayé òun ni. Má jẹ́ owó ẹjọ́ ó pè mí bẹ́ẹ̀ mi ṣe ń wú yẹn. Tó máa pa mí sí i. Sọ tó bá ti ń wọ ọmọ jẹ òkè ń wọ ọmọ nú. Àwòrán ẹ̀ o. Òsùn rẹ̀ ká. Ó ti ní látọ̀ ó fi ìpọ́n ti kú sẹ́wọ̀n ni. Mi ò lè kú sí my forget that side abeg wey sky. Sky like how? Kí ló ṣe ẹ̀gbọ́n wọn? Ó lè pariwo Sky. Ẹ̀gbọ́n mi ò lẹ́jọ́ ọkọ̀ tó fẹ́ rẹ́jọ bó ní sky wà. Wá kí ló ń ṣe ẹ́? Kí ló dé? Tó bá fẹ́ rí Sky wà dẹ̀ ní sùúrù ó dẹ̀ ń pariwo. Olórí burúkú yẹn ìbò lọ́mọ tó wà.
òun ọdún lé bí o rẹ̀ ń pariwo ta ni Wéyìndé tí bá gbá ìdí ẹ̀jẹ̀ ayọ̀ àbọ̀ lórí burúkú ni ẹni tó bá lọ ẹ̀wọ̀n tó bá dé ìwọ ló bá já ọkọ ni. ẹ̀gbọ́n ẹ má fojú àná owó pọ̀ ẹ má fojú àná owó pọ̀ ẹ bọ́ra bọ́ láṣọ ṣẹ̀gbọ́n ẹ mọ ẹyọ tuntun mo lò lọ́rùn 6 years mo ti graduate ẹ̀gbọ́n. Sky. má ṣe o. bàbá ayé àkọsí. Sky olórí burúkú ló wà ní. ok ṣẹfẹ gbọ́ Sky jẹ mí lówó ẹnà èmi àti Sky àjọṣe deal woman kan kí Sky fún mi ní owó tèmi wọn ò fún mi ní owó tèmi ó bẹ̀rẹ̀ sí ní pé wọn up to date wọn ò gbé kọ́ mi torí ẹ̀ ló jẹ́ kí n wá wọn wá rí bá. Sky sọ fún mi pé wèrè tó dúró yìí ó ń parọ́ mọ́ ẹ. tí n dẹ̀ wó òṣè lọ́wọ́ kan. òpùrọ́ gbéṣẹ́ wá fún mi mo lè ṣiṣẹ́ náà ó wù mí kí n má fún lówó nítorí iṣẹ́ yẹn owó tí mo expect kọ́ mo rí ń bẹ̀ ẹ wò mí náà èmi Sky máa ṣiṣẹ́ pẹ̀lú àbólóyè burúkú ni èmi àti ẹ ṣiṣẹ́ iṣẹ́ ló máa tẹ́ fẹ́ ṣe wèrè ní ẹni ló wá ń disturb fún mi ló ń pè mí tó yẹ pé mí yẹn tí mo gbé kọ́lẹ̀ ṣé o mọ̀ pé mo fẹ́ fún ẹ lówó ni o ṣe wá síbí ayé ò ní da mọ́ wèrè yìí níwájú àwa ìwọ wá ń kilẹ̀ pé wọ́n ti lo 6 years lẹ́wọ̀n ẹ̀wọ̀n 6 years kò ní dá fẹ́ni tó fi ẹ̀ ló go better for am 19 years ni mo lò ní má tí mọ̀ èpè ló máa pa ẹ́ máa lórí burúkú ìjọba ibi tí ìwọ àti ìyá ẹ tó máa ń tẹ̀wà gan yìí ibẹ̀ kọ́ mo tún wá mú ẹni onígbàgbé mi mo train ẹni mo kọ́ ẹ lọ́yìn jalè first wallet tó jí lóyìnbó èmi kọ́ mo sọ fún ẹ pé kó pikipiki èmi kọ́ mo kọ́ ẹni olóṣì ni ẹni now listen owó yẹn wà nílẹ̀ o àmọ́ mo ò ní fún ẹ my money mo ò ní fún ẹ the only condition tó máa mú mi fún ẹ lówó yẹn ni pé wàá sọ fún mi ṣé o ti register sí association olè wàá sọ registration form tó rà wàá sọ nọ́mbà ẹ̀ fún mi chairman unit yẹ gbogbo yẹn tó bá ti lè answer bó ti wà l'association tó bá ti mọ̀ pé yes eléyìí ti di confirm arm robber màá fún ẹ lówó yẹn báàlì bá mi bí bóyá o ti register bí báàlì bí. ọ̀dẹ́ ẹni ṣo register sí association wa. ẹ bèrè lọ́wọ́. kọ́bìnrin ọ̀tá ni tani register ìtàlọ́ guy ní unit wo ló wà kọ́mọ́ mo yẹ kó wèrè lọ owó tí o ti tòmí náà tí wọ́n bá. wọ́n sì dájọ́ wèrè kókó wèrè dànù. owó tí o ti tòmí náà. wèrè ọ̀pá mi jẹ́ ìgbà. ọwọ́ ṣìkúròmíjọ́ pẹ̀dìkọ̀ so wọ́n ń kọ́ tíṣẹ́ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ òun ṣiṣẹ́ lẹ́yìn tiwa àwa ò mọ̀ ó dẹ̀ ń dájẹ́. wèrè ni ẹ ṣé gbogbo àwọn tó kó sí yàrá gbogbo àwọn tó ń kó kiri wọ́n kọ́ ló ga jẹ ni. kí lè bàbá yìí sọ gan. tèmi bá ṣe tán pẹ̀lú ọmọ tó bá ló fẹ́ jẹ́ máa fún ẹ láàyè. ọlọ́run má jẹ́ ń jàjẹkù. wo àwọn ọmọ tó ń wò yẹn àwọn náà gbé búrẹ́dì wá àti kínní. bàbá ìbò láìkí máa ń ṣe o ṣé kí ló wà ní pé kéèyàn rán sólò ó ní àwọn òmìnira sọ̀rọ̀ tó wà. So because Kesari know the house now you go cut job dey do side by side abi kò sí wèrè ṣé máa fẹ́ máa rán ẹ̀rín àbí mo kò lo mo ya wèrè gan. ṣé wọn bí ṣe ní ìdòwò ni. mo ya wèrè gan. ṣé wọn bí ṣe ní ìdòwò ni. ọ̀pọ̀ ẹ̀ àwùjá pé mo ní kó fi bẹ́ẹ̀ délé ẹ̀ ó ṣí èrè ní. o ló máa fi bírèdì rẹ́tì ní. mi fún ẹ ní mi fún ẹ mi ò fún ẹ ọmọ ìrẹ̀jẹ̀ mi bá ṣe ní ló gbé bírèdì wá fẹ́ mi. ìwé Mátíù orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ó ní give to Caesar what belong to Caesar ẹbí fún Késárì ohun tí ń ṣe ti Késárì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. bébì wo tó bá bínú ju báyìí lọ ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ bọ́sù mo fẹ́ kó mọ̀ pé kò ń ṣẹ̀bi èmi náà kò ń ṣẹ̀bi mi. kò ń ṣẹ̀bi ẹ̀. yes. ṣé ni ló ti ń fún mi ní series of excuses mo ń lọ kábọ̀ ló sọ fún mi láti last week kó tó di pé mo rí ẹ lálẹ́ yìí jọ ṣéwọ̀ nìkan ni sars ni abémi nìkan ni máa kọ́ fẹ́ sars ní ọkọ kí ló dé tápọ̀ bá ṣe ṣán á ka sórí ni ṣáfìtì ẹ kó bá tèmi. mi fi fara balẹ̀ babes okay má bínú lẹ́ẹ̀kan sí and mo promise ẹ tí n bá ti parí case tó wà lọ́wọ́ mi ma resign. Una today abeg free me. mo mean it this time around honestly mo mean it. èmi lè ṣe ń sọ yẹn fún. ọ̀nà dá tí mo yín fẹ́ fi gbàgbúrò. mo yín máa gbàgbúrò ó máa gbàgbúrò in fact alẹ́ yìí ni màá stamp ẹ̀ I'm telling you má bínú. tó jọ sọ.
ọmọ ọlọ́wọ́ bí ẹ jẹ́ o. Hey boys, take it easy, you know. Kọ́ta nínú bẹ̀yìn tó pín in Ọ̀túnba Ògbólú yìí ni mí kí ni ká ti gbọ́ irú òṣèlè rẹ̀ pé ò lè wá rọ̀ mí irú òṣèlè rẹ̀ a lè pín owó ìsìn méjì ọmọ boy mo ready láti cooperate mo ò ní sọ fún ọlọ́pàá kankan just between us please. wọ́n ń pè ẹ́. yes ayé ò ní dá olórí burúkú lélẹ́yìn ni Ọ̀túnba àwọn ta ló jẹ́ ó wà níwájú Késárì òun pẹ̀lẹ́ lọ́túnba olórí burúkú ni ẹ̀yìn ayé ò dẹ̀ ní dá owó táwọn àwọn wo pé kò tí tó wa tẹ̀bí dọ́là fún kó sínú báàgì látàrọ̀ tí mo wo pé kò tí tó wa pín owó tó ti tọ̀ lẹ́sìn à owó tó ti tó wa pín lórí ká tó fọ iṣẹ́ wo kò máa dúpẹ́ lọ́wọ́ láì mi ò tó náìsì èmi fẹ́ jẹ́ ká gbélé yìí ká jílé yìí lọ. ó mọ pàtí ìjà wa ń jílé a máa ń filẹ̀ lásọ̀lẹ̀ ó máa sùn nínú ilé ẹ̀ wá pàdé borí ilẹ̀ lóṣù sí àti jílé lọ ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ni. Mr. Man, first of all, go down low. Go down low! Nigga, àti ní kò lè sá ọ ti sá ọ. Àti ní kò lè ju tọwọ́ ẹlẹ́ ọ ti ju tọwọ́ ẹlẹ́. Yes. Let's move. Ṣé báyìí? Omi tó lórí burúkú ni ẹ. Àwa yìí tún ẹ ká máa lóra ń bò yìí. O tún fa gan press wọn mọ. Bọ́ọ̀gọ̀ mú mi gbogbo mi. Oh boy, relax now. I swear, if I hear my boy from mouth again, I'll go in and buy. I'll go, my friend. Èmi Ọ̀túnba. Ọmọ tẹ́ a bá bí ẹyẹ níjọ, ọmọ tẹ́ a bá bí ẹyẹ níjọ, adé orí ọ̀ kì í ṣe tẹ́kẹ́, kìnìún lábẹ́ránkò nínú igbó Késárì, ìwọ ni bàbá wọn. Késárì, ìwọ ni bàbá wọn. Ìwọ ni bàbá wọn. Késárì, ìwọ ni bàbá wọn. Ìwọ ni bàbá wọn. Késárì, ìwọ ni bàbá wọn. Ẹ̀fì ti Késárì fún Késárì. Késárì, ohun gbogbo lè rọgbọ lágbólé yìí. Owó di pépà. Dọ́là sì di pépà. Mo confirm dọ́là. Sky, dọ́là ìwọ ló ń sọ pé yóò di pépà. Ó dá mi lójú pé kò kí n ṣe owó tèmi àti ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ tí mo dẹ̀ ti sọ mọ́ pé lẹ́yìn tí mo bá pín tí ń fún yín tán mo fẹ́ lo owó yẹn. Ó dá mi lójú pé dọ́là yẹn kọ́ ló ń sọ bòde. Òun ní tí òun lélẹ́yìí gbogbo ẹ̀rẹ́ dọ̀tí bá jọ confirm ẹ̀. But how many tó ṣe máa sọ fún mi pé ó di pépà? Ṣé orí làlẹ́ kẹ́mi ni? Èmi kan kọ́ la bá mo ṣe fẹ́ mọ̀. So what's the meaning of all this? Késárì, I don't know. Na me supposed to dey ask you. Èmi lẹ́yìn tí máa bèrè lọ́wọ́ ẹ̀. Àná ti di pépà. Ó ti yé mi relax. Ẹni tá a rọ́ọ̀bù yẹn ló ń gbé mi. Ire ilé ayé tẹ̀yẹlé ni. Ire ọ̀run tẹ̀yẹlé náà ni. Ànàmúntọ́gà. Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ Ọ̀túnba? Kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí owó tí èmi Késárì wá jí nílé ẹ lánàá? Tí owó náà fi dé pépà. Bẹ́ẹ̀ àwòdì òní já. Ológìní pé èkúté ẹ̀ ń lérí pé adẹjọ́. Ológìní kì í ṣe ẹran tí èkúté ń pa tó ń di kéèsì. Àṣẹ òrìṣà ẹnu mi. Àṣẹ òrìṣà ẹnu mi. Èyí tí bá wí, òun ló mọlẹ̀ àgbà. Àṣẹ òrìṣà ẹnu mi. Késárì. Èmi ni Késárì. Ìwọ ni Késárì. Apákọ̀ẹ́kọ̀ apákọ̀sọ apákọ̀sọ. Yes. Àwọn tó lè wojú mi rò. Késárì. Dọ́là sí padà. Yes, it's it. Onígbà ló wọ yìí mọ́. I have my reason. Késárì. Késárì. Owó
kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹni ò mẹ́kun ló ní gbẹ́rẹ́ ojú ẹkùn Késárì. Hello bàbá ẹ wà pa bàbá mo ti mọ bí tí Késárì ń jà sí o bẹ́ẹ̀ ni pápá obìnrin ti mú Àmọ̀kẹ́ lórúkọ gẹ́ yẹn ọmọ ìlú Orílẹ̀ ni wọn ló ti gbalẹ̀ fún gẹ́ yẹn ní Anífowóṣe street bẹ́ẹ̀ ni sà bó mo ti ń bá yín sọ̀rọ̀ yìí ọ̀nà ilé gẹ́ yẹn ló ń lọ báyìí bẹ́ẹ̀ ni sà ẹ ti owó tẹ promise mi ẹ ṣe sà nice one baba ọlọ́mọ jẹ́ pé tí mo ṣe kó ohun mi o pẹ̀mí náà bad nigga ni mi ń play game. ìwé mímọ́ ìwé Mátíù orí kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ó ní ká fi ti Késárì fún Késárì o. ẹ̀yà tí wọ́n sọ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ẹ̀la lọ́rọ̀ Késárì bó bá wọlé ìjọ̀gbọ́n dé Késárì ìwọ kankan. Àmọ̀kẹ́ bó ṣe ń ṣe mí kò yé mi o má jẹ́ kí n parọ́ fún ẹ ẹ̀rù ń bà mí kó má lọ jẹ́ pé odò ìfẹ́ fẹ́ gbé mi lọ tódò ìfẹ́ bá tiẹ̀ wá ń gbé mi lọ ṣé bí màá mọ ibi tó fẹ́ já mi sí ìfẹ́ tí mo ní sí Àmọ̀kẹ́ níṣẹ́ ló ń peléke sí lójoojúmọ́ tí onífá bá jí wọ́n á jí wọ́n máa kí Fátímọ̀ àmọ́ tèmi bá jí olólùfẹ́ mi Àmọ̀kẹ́ ni mo máa ń kí ní gbogbo gbà àmọ́ ẹ̀rù tó wá ń bà mí ni pé ṣé bí mo ṣe nífẹ̀ẹ́ Àmọ̀kẹ́ làmọ̀kẹ́ náà nífẹ̀ẹ́ mi. Of course, even much more than you can ever imagine. For real. I love you. Tẹ́jú náà gbogbo poem tó ń kà sí mi létí ṣé àròsọ ni àbí oríkà níbì kan ni. Gbogbo nǹkan tí èmi ń sọ pátápátá ló wá láti inú ọkàn mi. Wow. Tó ṣe rí gangan ni mo ṣe sọ jáde ni. It sounds nice. Ṣùgbọ́n ìtọ́ wá ń ṣe mí ni pé ṣé lóòótọ́ ni gbogbo ìtò wọn sọ ló wá láti inú ọkàn yìí. Yep. Ǹjẹ́ o rántí òwe Yorùbá kan tó sọ pé ìfẹ́ ta ní sẹ́yẹlé àtẹ̀dìyẹ ojú kápá kájẹ lọ. Meaning ọlọ́pàá ni ẹ tí wọ́n fi rán ẹ láti wá mú ìmí Késárì. Tèmi ṣe lẹ̀ tèmi ṣe bẹ́ẹ̀ ni pé mi mọ kankan tèmi dẹ̀ ń wẹ̀ láti jẹ́. Àbí wo mọ̀ pé tí òkú bá kú láyé àkàlà máa ń gbòde ọ̀run mọ́ ni. Simi. Ọ̀gá. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ fọkàn ẹ balẹ̀ sórí Késárì tó ń sọ̀rọ̀ nípa ẹ̀ alágbára ni ó pọ́síbù kó máa gbọ́ wa bá ṣe ń sọ̀rọ̀ kí irú ẹ̀ má lè ṣẹlẹ̀ mo ti ṣètò bí ó ṣe ní gbọ́ wa tí ó dẹ̀ ní rí wa. Ṣé lóòótọ́ ọ̀gá? Bẹ́ẹ̀ ni mo sọ fún so ọkàn ẹ balẹ̀. Thank you sir. Mi ní parọ́ fún yín ṣe rí bí mo ṣe ń bọ̀ báyìí mo kàn ń wo wájú mo ń wé yín náà I was just really scared but ẹ bá sọ pé kò sí wàhálà then let's keep the ball running sir. Simi. Sir. Mo fẹ́ kó bá wa track Késárì kó o dẹ̀ hand over ilé ìjọba lọ́wọ́ I'll be very very happy mo mọ̀ pé o lè ṣe torí pé o ti ṣerú ẹ̀ rí. First of all, thank you very much, sir, for having so much trust in me. You're welcome. Ẹ ṣé mo dúpẹ́ sir. Lóòótọ́ alágbára ni Késárì jẹ́, bò mo nígbàgbọ́ wípé kò sí ẹ̀dá kan tí Ọlọ́run dá tí agbára Ọlọ́run ò ká. Orí mi ẹlẹ́dàá mi adé tì mí lẹ́yìn. I will track him down and hand him over. I believe you. Thank you, sir. God bless you. Thank you, sir. Thank you. God bless you. Yes, sir. Jọ̀ọ́ Késárì jọ̀ọ́ mo sọ fún wọn mo ní dandan ni kí n ṣe o mo ní mi ò fẹ́ ṣe jọ̀ọ́ ṣàánú mi. Àìmọ̀ṣẹ́ ẹ̀kọ́ ọmọ orogun náà ló jẹ́ kó torí bomi gbóná. mo kú. Ká ní kìí ṣe pé mo nífẹ̀ẹ́ lóòótọ́ ká ní kìí ṣe pé mo rántí pé mo ti mọ̀ ẹ́ tipẹ́tipẹ́ tó dẹ̀ tí mo mú kí n fẹ́ mi ò bá pa ẹ̀ dànù. jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ṣàánú mi. But trust me mi ò ní pa ẹ́ rárá.
nítorí pé ó máa wúlò fún mi. Àṣẹ òrìṣà inú mi, àṣẹ òrìṣà inú mi, èyí tí ń bá wí onírúnmọ̀lẹ́ àgbà, àṣẹ òrìṣà inú mi. Tí iná bá rí omi á gbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ ni láti ẹnu òní lọ kó gbàgbé èèyàn tó jẹ́, kó gbàgbé ibi tó ti ń bọ̀, kó gbàgbé àwọn tó mọ ẹ wá. Nǹkan yẹn kan ṣoṣo máa rántí ni pé èmi Késárì apákan ẹ̀fọn apákan sùn, èmi ní ọkọ ẹ̀, èmi dẹ̀ ni máa ṣọkọ lórí ẹ̀ dalẹ̀. Ó yá dìde sókè. Késárì òòṣà ó dẹrù jẹjẹ ìyá apákan ikú apákan àrùn apákan oṣó apákan ẹ̀jẹ̀ nàlẹ́ nàlẹ́ ká máa dọ̀nà Késárì 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 òòṣà nà. ọ̀jọ̀ fẹ́ gbọ́ ẹni tí ò bá mọ bí jẹ́gbẹ́ ti là ó máa sáré àpapàdúdé ni o ọlọ́run bá ṣe wà yìí bí ta wà lẹ́ni tí mo ti ń jayé tí wọ́n ti di bí abí ìrọ̀lẹ́ máa tún gbé ìrìn ìjà wáyé lákàn ẹ máa fún ọlọ́run. ọgbẹ́ ìjayé òwe tó ń pa ẹ̀ ó yá wa o ó ti yé àwọn bá rẹ̀ ṣe wà wá ló yà gan àwọn ọ̀rẹ́ yìí láti túṣu ilé sálẹ̀ kòkò kò lè sí kan tó kàn wá nǹkan sílẹ̀ kèlèkè fún ìfọ̀ṣọ́ náà jayé nǹkan tí màá kọ́ bẹ̀ ni wípé já wa sí i sọ fún wa bó ṣe ń lọ káwọn ayé má bàa fi iṣẹ́ ìbá wa náà. Oya jẹ́ ń járe ẹ wò àgbà tí mo ti mọ̀ pé olódodo kì í lẹ́yìn nínú iṣẹ́ wa yìí mo ti ń jayé ọba ni mo ti ń gbádùn squad ni mo wà. ọ̀nà torí pé orúkọ mi lọ́rùn mi sẹ̀ ó ti wáyé ọ̀rọ̀ yìí máa já yín sí but ẹ jọ ẹ lọlé ẹ lọ́rùn ẹ lọ́rùn. wo gbàgbé jayé ọbẹ̀ ẹja ni má jàrú jára tán náà jẹ́ ká mọ bó ṣe ń lọ náà jẹ́ ká náà jẹun ká shop up. ẹ ti rẹ́dì ọ̀rẹ́ ẹ jẹ́ ń já yín tán ó ti tó bí ọjọ́ mi mélòó kan tí mo ti wà hòtẹ́ẹ̀lì mi wà mo fẹ́ sọ ọ́ dílé ni mo ń gbádùn bí bọ́ẹ̀ tó bá ti dá ọ̀la ẹ wá kẹ wá bá mi máa já yín tán. ó ti yóò kéré yìí kó tó wà lẹ́yìn ó tó pin ẹ̀yẹ mú fún yín ẹ̀yẹ mú fún yín. ẹ wà ní. Jayé ò lè fò ó yá fílẹ̀ ṣé a máa fẹ́ káwá sí lówó ẹni tí a máa fi sí. Fílẹ̀ àgbà ìlóye Oya fílẹ̀ Jayé. Ọlọ́run ìyá mi ní pàṣẹ Ọlọ́run yẹn fún ilé ẹsẹ̀. Ọlọ́yin tọ́lẹ̀tì lè gbà wọlé ni. Wọ́n ní ẹ sọ fún ọmọ tó ń fi iṣẹ́ ṣayọ̀ pé ìyá sì ń rí nǹkan panu lọ́wọ́ ni. Tí ìyá bá panu tán ìyá ń bọ̀ wá jẹ ọmọ tó ń sá kiri. Jayé wọ́n fẹjọ́ ẹ̀sùn mi bó mo fi ọ̀rọ̀ ẹ sí pending nítorí pé mo mọ̀ pé ikú tó máa pa ẹ́ oúnjẹ ṣàwámà lọ́wọ́. Àmọ́ báyìí ikú tí wàá jẹ ṣàwámà tán ìwọ ló kù tó fẹ́ pa. aráyé ní ayé yín ẹ má fi gbogbo mi ṣeré wọn àgbààgbà náà ní péjọ kọ́ láwọn fẹ́ jẹ fún òkété àbí kàn jẹyún àná ó ṣe wọn. kí n fọmọ rẹ bọ rẹ ẹ má dán ọmọ ọ ẹ má tún yìnbọn ẹ nǹkan máa ṣe yín ẹ jẹ́ kí kò bá mi ṣeré. Níwájú èmi Késárì apá kan ẹ̀fọn apá kan ọ̀sán lọ́wọ́ tí ń pa ẹ̀jẹ̀. Òkú ló nílé arọ́. Níbo? Èèyàn tó bá mọ ṣọ̀rọ̀ ìbọ̀yà nínú. Níbo? Àṣẹ òrìṣà ẹnu mi. Àṣẹ òrìṣà ẹnu mi. Èyí tí bá wí òun wọlé gbà. Ọ̀gá, èso ló ti pàdídà ọ̀lẹ́ ajá báyìí. Ọ̀rọ̀ sí mi ò gbé mi mọ́. Sí ní dìnnà yìí. Eré ni mo tẹ̀ kọ́kọ́ rò pé ó ń ṣe tẹ́lẹ̀. Bọ́ ó ti sọ́dọ̀ tọ́mọ mi lọ́wọ́ báyìí. Ara ń fu èmi náà.
bẹ́ẹ̀ ni ara ń fún mi láti bí ọ̀sẹ̀ kan sí ni kò ti pick call tèmi náà mọ́. I think she's getting tense. And I feel she has dropped the task. ẹ̀gbọ́n mi èyí tarí nílé ní tẹ̀kùn alátẹ̀kùn wọlé just like that kí ló ń ṣẹlẹ̀. ṣé ẹ láìkẹ́ ni ṣé kò dáa ni. mo láìkẹ́ nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ṣẹ́ni gbogbo ta nílé ni nǹkan tó wá fẹ́ lè máa ṣe fún wa one by one àbí kílẹ̀ ní mo sọ. pátápátá gbogbo nǹkan tó bá fẹ́ ní kẹ́ béèrè. yes o daddy but daddy where is your gun. ṣé o fi ṣe ẹ ni àbí kí ni problem ẹ mo ní kó wọ́n máa sọ̀rọ̀ ìbọn nínú ilé yìí. ilé jàre fọmọ mi lẹ ṣé bí ìbọn mi ló béèrè. I will give it to you darling. Come on have it. Yeah! Kí ló ṣe? Are you okay? Something just struck me now. Emma, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀. We need to step up our game. Yeah, láti lè achieve kíní yẹn together because tá bá jọ achieve it together yẹn oríyìn ló jọ máa jẹ́ fún èmi àti ẹ. ẹgbẹ́ mi kí ló ṣe yá èyí ní ìbúra mi ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi. ṣáà èmi kì í ṣe ọkọ ẹ. ọ̀tọ̀tọ̀ ni mo bá sọ̀rọ̀. èmi ni Késárì apá kan fún apá kan oṣù apá kan oṣù apá kan jẹ èmi ni. Kí ló tún ṣẹlẹ̀? Ó dàbí pé mo fi iná sórí òrùlé sùn. Èmi ni ta. You can take your time. Késárì 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 owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹni ò mẹ́kun ló ní gbẹ́rẹ́ ojú ẹkùn Késárì àmọ́ táńtó gbẹ́rẹ́ ojú ẹkùn. Mọ́yì! Fọlá! Èmi Késárì ni mo sọ fún ẹ pé ẹyẹ tó bá gbójú lókun kan ló máa jẹ. Mo sọ fún ẹ pé tí iná bá jókì tó bá jọpẹ ó máa ń dá ọ̀nà sí ni. Tọ́jú ọba pòkò tó pọ̀ rẹ́ á dá àtòrí sí. Eré lásán ni mo bá ẹ ṣe. What's up? Ṣé o kò take time láti rí báyìí? Ó tẹ̀ sáré parí kò sí ìṣirò. Jọ, kò ní take time. Hello daddy. 10 minutes náà ló ń sọ fún mi o, mo ti ń dúró de láti ẹ̀kọ́ 10 minutes báyìí ló ń tẹnu mọ́ pé òun ti fẹ́ débi báyìí. Bóyá kẹ́ bẹ́ẹ̀ mi náà pè. Okay sir, ẹ ṣé sir. Ọ̀rẹ́, ṣé kò wà risky láti máa gbé adúrú owó ìkiri? Ó bá jẹ́ kí dáàdì fún ẹ ní security tó máa tẹ̀lé àbọ̀ ọlọ́pàá. Ọ̀rẹ́ mi wo kò ń ṣe tuntun mi ṣẹ̀ṣẹ̀ máa gbé kiri jẹ́ rárá máa ṣe bí mo ṣe ń ṣe yẹn. Owó yìí pọ̀ o. Jọlá! Wọ́n sáré lọ bá ń gẹ̀ẹ́sì ní ẹ̀ down. Okay.
ẹ fi ti Kesari fún Kesari. Confirm ẹ. No time, no time. Alpha. Hey, in case tó bá ní ta ló rọ́ọ̀bù yín, ẹ sọ fún wọn pé Kesari. Move. Ẹ fi ti Kesari fún Kesari. Ohun gbogbo lè rọgbọ lábúlé. Nítorí Kesari ni bàbá yín. Kesari. 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 Owó kan bẹ̀rẹ̀ bí ìjà. Ẹni ò mẹ́kun ló ní gbẹ́rẹ́ ojú ẹkùn Kesari. Àmọ́ táńtó gbẹ́rẹ́ ojú ẹkùn láì ṣàwọn. Twerk it, twerk it, twerk it, twerk it, twerk it, twerk baby, twerk, twerk baby, twerk, twerk baby, twerk, twerk baby, twerk, 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 twerk. Yeah! Kíni tí mo like, kíni tí mo like. Hi, o ní kíni tí mo like. Ṣé mo rọwọ́ kan? Kò sáyè fún yẹn lẹ́nu. So I no fit get one mouth now. You no go fit later na. To ní nǹkan tí mo like. No worry. To them more. Later. Anyway, Kesari can go $5,000 in fun for a job well done. What she gone? It's a problem. Sí wàhálà. Make I jar you now. Okay. Iṣẹ́ kan wà nílé lálẹ́ yìí. Mo máa wà pẹ̀lú bọ̀bọ̀ yẹn lóòtẹ́ẹ̀lì. Màá ní kẹ́ máa bọ̀ tí kinní yẹn bá ti wà nílẹ̀. Owó yẹn gbọ́dọ̀ wà nílẹ̀. Bá ti wà nílẹ̀, I go call you now. Jawa o. Jawa lẹ́sẹ̀kẹsẹ̀ o. O mọ̀ pé àwọn ò ní láti prepare láti lọ jálè. Ever ready la wa. Kò sí wàhálà. Wá ṣeré. Wọ́n wà lẹ́ Ẹlẹ́. ọgbọ́n náà. So mo rọwọ́ kan. Kò sí later. Ẹ bá mi kí Kesari pé mo appreciate gan. Ó yára. Twerk, twerk baby, twerk. Twerk, twerk baby, twerk. Kíni tí mo like. Ikú ti gbà mí o, ọmọ orúkọ tí kú ń jẹ́ ikú ò gbọ́dọ̀ pa mí mọ́. Sky, tí o bá sọ pé nǹkan tí mo ń sọ kò yẹ máa tún sọ fún ẹ bóyá kò lè understand. The last operation ta lọ ìwọ ló gbé owó dání ìwọ dẹ̀ ni mo sọ pé kò ka owó ó jẹ́ kí n understand pé 15 million ló wà nínú àpò ṣàkàtàgbé ṣùgbọ́n tó fún wa ní information jẹ́ kí n mọ̀ pé 17 million ní gbogbo owó níbo ni 2 million wà. Sky, o máa ń believe pé wọ́n nìkan ló ní ìdíwọ́ àbí? ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ náà ni the last time tí mo travel tí mo kàn rìnrìn àjò díẹ̀ mo dẹ̀ warn everybody pé ẹnìkan kan ò gbọ́dọ̀ jáde tí mi ò bá ti sí nílé. Sky, mo gbọ́ pọ́n jáde lọ cut job mi ò kọ̀ bí ẹ léèrè rárá ni o. Number 3, Sky. Akọni. Call me Kesari. Nobody call me Akọni. Kesari níwájú ta ni? Kesari ni ẹ̀ ń ta. Akọni lórúkọ níwájú tèmi. Má wà Akọni o. Àbí wọ́n kọ́ de Akọni. Ìwọ ọmọ babaláwo. Ìgbà tẹ́mi ti ń jalè ó yẹ ń gé ewé fún bàbá ẹni tí bàbá ẹ fi ń ṣe jazz fáwọn èèyàn. Olórí burúkú ni ẹni. Ó fẹ́ kí n pìtàn fún ẹni. Ó ti fẹ́ pé mo á mú ẹni. Nílùú ẹ. Bá mi o. Ó ṣe bàbá mi. Èmi á take permission from you. Èmi Sky. Kí tó ṣe nǹkan kí tó lọ fún operation. Ṣé wọ́n fẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ pátápátá òótọ́ ni yẹ́sẹ̀ mi ni mo ṣe. Kí ló fẹ́ ṣe? Ṣé tó mo ti over lawyer fẹ́ lóbi bẹ́ẹ̀? Kesari ìlú ẹ̀jọ̀ ọ̀tá ni. Máa fún ẹ ní ìgbájú. Now listen, tó bá dá ẹ lójú, ìwọ yọ ọbọ kúrò, ìwọ yọ ẹni ọ̀dà ti kúrò, ká ṣe 1-on-1. Máa fẹ́ ṣe tu gbogbo ẹyẹ ṣe. Ọlọ́run ló dé máa bá tiẹ̀ jẹ́. Ṣọpọ̀nà ló máa kíìsì. Akọni. Ṣọpọ̀nà ló máa bá mi kíìsì canvas mi ni wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ṣé tó bá yẹ pé èmi Kesari ló ń bá sọ̀rọ̀ ni? Iwájú ta ni? Ó ti bá yẹ pé èmi apákọ̀ ẹ̀fọ́ apákọ̀ sùn ló ń bá sọ̀rọ̀ ni. Ó jẹ̀bi ẹ kó jẹ́ pákọ̀ la kábẹ́ẹ̀sì. Ìṣúrù ṣẹ̀fújà ò dáná. Bẹ́ẹ̀ni ẹ̀dẹ́gẹ́gẹ́ gbọ́dọ̀ jọ̀dọ̀ àbúlọ́gbèrè létí. Èmi làkànní ọmọ kan tí kì í bẹ̀rù ìṣíwẹ́wẹ́ ẹja lálẹ́ odò. Èmi lágbára tí bẹ́ kí lọ. Igi tó bá fojú di mí ẹ̀bọ̀rà bọ̀ láṣọ. Ẹ máa fojú di mí Kesari mo jẹ́. Báwo ló yẹ máa ń ṣe báyìí náà? Ṣé bó tó kó máa spend night pẹ̀lú ìbò ló tún lọ? Àríkẹ́, kò síbi kankan tí mò ń lọ. Ìwọ náà ló ní mi for today.
bó ṣe orí nǹkan tí mo fẹ́ lọ ṣe yìí ó wà very very important mo ní láti jáde lọ ṣe má bínú ṣùgbọ́n my dear má padà ń sìn mo lè padà wá lọ́sàn-án mo dé lè padà wá lálẹ́ kò sígbà tí mi lè padà yọjú sí ẹ náà. Àríkẹ́. Baby, mo ò kú bóyá kí n pè àbúrò ló máa pín so that màá lè bẹ̀ dáná kó tó dé àbí kí ló fẹ́ jẹ. Àríkẹ́. Yes. Wọlé lọ. No, mo kàn ń wò bóyá ká pera wa so that. Wọlé lọ. Mo ní kó wọlé lọ. ọmọ orúkọ tí ń jẹ́ èmi Késárì mo ní mo orúkọ tààrùn ń jẹ́ àrùn ò tún gbọ́dọ̀ gbé mi dè mọ́ ikú ò tún gbọ́dọ̀ pa mí mọ́ Késárì ó ṣá mo dẹ̀rù jẹjẹ èmi apá kan ikú apá kan àrùn apá kan oṣó apá kan àjẹ́. Hello. Ẹ máa bọ̀ wá bá mi bí báyìí. Késárì 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 ó ṣàánà. mo ti dẹmọ ikú Késárì ikú ti gbà mí o. Késárì ó Késárì ó ṣá. èmi ọmọ ikú èmi ọmọ àrùn lánàá ò gbọ́dọ̀ dè mọ́ èmi ọmọ ikú èmi ọmọ àrùn lánàá ò gbọ́dọ̀ ṣe mọ́ Késárì Késárì ó Késárì ó ṣá. ó ti ṣiṣẹ́ ó ti dakọ ni ó sì ti jìyà ó ti jẹ́yàn ó ti ṣe lákàlàkà kọjá níbi tó dò tí ń bọ́ ọmọ ẹlẹgbẹ́ rẹ̀ lọ ó ti gbóúnjẹ fẹ́ gbó sì ti gbógbà wo rẹ̀ bọ̀ sọ fẹ́ gbọ́ Késárì ò ṣe é pa. bàbá ẹ má sọ bẹ́ẹ̀ bàbá ẹ má sọ bẹ́ẹ̀ kí lẹ̀ ń sọ yìí èmi ò nígbàgbọ́ pé Ọlọ́run dá èèyàn kan sílé ayé yìí tí ò ṣe é pa pàápàá jùlọ kò ń ṣe Késárì tó gbélé ayé tó ṣaburú mi ò sọ nǹkan tó ṣe fún mi ni. ọmọ nǹkan tó ń sọ jáde lẹ́nu Késárì ni wọ́n fẹ́nu pè báwọn àǹdẹ̀nú èèyàn tí ń rìn lókun lọ́mọkùnrin náà ọkàn ojú ọ̀nà tí ń lé furukọ́kọ́ ẹ̀bọ̀ra burúkú tí gbéná wọnú omi lọ́sàn gangan ó ti já òdòdó ayé tó jà ló sì fi ṣagbára sórí ìlú Òṣùgbó ló ń lò ìlú Òṣùgbó tó sì ń lò òun agbede méjì ayé òun ọ̀rọ̀ lọ́rọ̀ ìgbé ka ìgbàkigbà tó bá nílò lù náà lọ́mọ ń gbé wá tó bá ti lùlù dáhùn sọ yìí porogodo ayé olùfẹ́ ni náà jó. bàbá nǹkan tẹ́ ń sọ fún mi sì ni pé Késárì apá gbogbo ẹbí mi gbé ó pa mí run lójú ẹ̀mí yín ẹ wá sọ pé kò sí nǹkan tẹ́ lè ṣe ẹ má dojú sí mi. ọmọkùnrin náà lágbára púpọ̀ ni àmọ́ bẹ́ẹ̀ díẹ̀ bá pógun tó bá pọ́gbọ̀n àgò ní òde gbẹ̀yìn ẹlẹ́rù bá sì kòkè tó bá kọlẹ̀ ó níbi kan tá a gbé ká ibi tá a gbé kàrí. Láàrú mo fẹ́ kó understand pé ikú baálé ò kì í ṣe fault mi at all. And Sky tó dẹ̀ jẹlẹ̀ ìwọ náà mọ̀ kó dalẹ̀ ni nǹkan tó ju ọ̀dàlẹ̀ dẹ̀ máa ń rí lójú ẹ̀ rí yẹn and ikú Lexi náà you know kò sí tó jẹ́ fault mi bẹ́ẹ̀ o I'm sure you know that. Nǹkan tí mo need ń sìn lélẹ̀ mo need àwọn 2 guys tí máa fi replace Baálé àti Sky mo fẹ́ kó wá bó ṣe máa get àwọn ọkùnrin tó tó ọkùnrin tá a lè jọ máa roll. Can you do that for me? And mo lè ṣe but
I know you can do it. And I'm going to what I'm to first of all. I'm going to lay low for now. Mi fẹ́ ká lọ sí operation kankan rárá. I have my reasons. Àgbẹ̀ ní dasọ nílẹ̀ kárọ́ àlùkò ní dasọ tí a lóde èkó sùn lẹ́kẹ̀lẹ̀kẹ́ o lẹ́kẹ̀lẹ̀kẹ́ ní dasọ tí a lóde èkẹ́ fún. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀tọ́ yẹ parapọ̀ kẹ́ wá jẹ́ mi ní mòho ní mèsì ọmọ ló ti fẹ̀ wọ́n jẹ́ ilé ayé alákọ̀ọ́kọ́ lílé ọ̀yá mú jẹ kó sára gírí. Ẹ̀yọ́ kékeré ló pé Késárì ni mú jẹ kó fi sẹ́nu kó máa rún. Òní ògúndógúndó mo ti lọ rèé báwọn jẹ yín àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bùjá níbẹ̀ ṣe bí gba adáná fi gbómi fún mi eégún olébẹ lápò ọ̀tún àwọn àbòdìsá lẹ́bẹ̀ lápò òsì wọ́n wá pa kírírírí bó tó ṣe ti àwo wọ́n fẹ́ jẹ́ ń jọba ìkúnnugún ayé tó gbẹ́ bọ́ba rẹ̀ kọ́ lọ́run tó dó tó gbèsè rẹ̀ bọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín wọ́n jèlé ẹlẹ́ẹ̀kejì rèé ọyá mú jẹ ẹnìkan gbọ́dọ̀ jọ́ mọ́ omi kó tún kígbe òtútù ṣé mo lóò ti ṣe tán mú jẹ ọgbọ́dọ̀ sójú mú jẹ ikú ayé tí ń pa ni ònu ọyá gbé fi sẹ́nu Ṣakí ló lóró Ìjẹ̀bú ló lè pè Àwùjalẹ̀ lọ́làṣẹ oró tó ń bẹ lẹ́nu Ṣakí mo pè yín ẹ wá jẹ́ mi ní mèsì àwọn ọmọ lótú Ifẹ̀ èpè tó ń bẹ lẹ́nu Àwùjalẹ̀ mo pè yín ẹ wá jẹ́ mi ní mòho ní mèsì àwọn ọmọ lótú Ifẹ̀ gbogbo ẹ̀yin tó láyé mo dúpẹ́ ọyá gbé jẹ Ìbàdàn adé sọ fún ọ kékeré pẹ̀lẹ́. Darling. Yes, baby. I really like idea kí ọ̀nà máa bímọ abroad yẹn. Why does she like it? Wọ́n fẹ́ máa take care mi náà. Àti wípé ojú mi ò ní tẹ́yìn náà. You know I can't live my life without you. Come on, darling. Ó yẹ kó understand pé èmi tí mo ní kó travel out. Èmi náà lè fẹ́ sílẹ̀ náà. At least mo máa wá yọjú ẹ̀. Baby, there are so many good hospitals around here. Tí o máa ti lówó lọ́wọ́, èèyàn lọ sí any hospital of our choice. I understand, but that's the best for you. Nǹkan tí mo dẹ̀ fẹ́ nìyẹn. No problem, as your lordship pleases. Ìwọ náà mọ̀ pé lẹ́yìn Ọlọ́run, ìwọ tún lọ́lọ́run. So nǹkan tó bá fẹ́ náà ni màá bẹ́ẹ̀ fẹ́. That's my babe. Ṣàlè sáàbù oúnjẹ yín sìn. Ọba tí wọ́n dẹ̀rù tí wọ́n ti mọ̀. Débi láyé ti pa tí kò. Májèlé ẹlẹ́gẹ̀dẹ̀ kó gbé jẹ. Ọba tí wọ́n gbé jọ ti lọ pín mẹ́ta nù. Ìwọ gangan lakọni tí wọ́n pè léèyàn. Torí mo sọ mọ́ Ìfádọ́là tẹ́ pè ní Késárì. Ọkùnrin wíwí ni ọkùnrin gidigidi. Èèyàn lásán ọ̀gbọ́dọ̀ mọ àfàfàdà méjì. Ẹnikẹ́ni tí ó bá mú Késárì ọgbọ́dọ̀ kú okùn jí padà. Igi tó bá fojú di mí ẹ bọ́ra bọ̀ láṣọ. Ẹ máa fojú di mí Késárì ni mò ń jẹ. Késárì. Mo jẹ kú lódìdí mo jẹ àrùn lódìdí mo jẹ gbogbo ẹ̀dìdì mo wá yọ bárabára. Ẹni bá fojú di ní ẹ̀bọ̀ra bọ̀ láṣọ. Ìbẹ̀rù ìṣíwẹ́wẹ́ lálẹ́ odò. Kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹni ò mẹ́kun ló ní gbẹ́rẹ́ ojú ẹkùn Késárì àmọ́ táńtó gbẹ́rẹ́ ojú ẹkùn láìṣà o ìwé mímọ́ ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 21 wọ́n ní ká fi ti Késárì mú Késárì o. Alẹ́ ìbọn, ìgbà tuntun rẹ̀ ní ìjọba gbọ́n mi. Èmi Yẹ́yọ̀lá, aka ẹ̀jẹ̀. Èmi ni mo yìnbọn pààyàn nínú ilé tiẹ̀. Àbùkù
kú adìyẹ tó bá fojú ra kátá kí á ní kọ̀lọ̀kọ̀lọ̀ ó gbé nínú ilé mi Késárì òun ló ti yìnbọn pọmọṣẹ́ mi èmi Késárì èmi apákọ̀ ẹfun apákọ̀ oṣù bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹfun ló ń báyé oṣù jẹ́ oṣù náà ló ń báyé ẹfun jẹ́. níbo ló ti kò nítorí pé mo rí mo kò ó máa ń lápèjúwe. ìwọ ọmọ yìí pé orí ló ń dá ẹnìkan kì í dá orí orí ló ń dá òrìṣà ẹnìkan kì í dá òrìṣà áàdì bí ọlọ́yà kò kí lọ́yọ̀ adé orí kìnnìún bágbọ̀n ní máa lóun ó ṣe nígbọ́ áàdì bí ọlọ́yà kò kí lọ́rí. olóbìkí ló bí owó àrọ yìí ló bẹ́ẹ̀ wìrì ilé alágbẹ̀dẹ táwọn àtẹkùn bá ń lọ tó bá ti kò kẹ́kọ̀ọ́ àwòrán òun. aṣọ ò bọ́mọ ẹ mọ́ ọmọ ẹ ti rìn owó ọjà yéyé mo láṣọ ò bọ́mọ ẹ mọ́ Késárì ọmọ ẹ ti rìn owó ọjà etí ti kú lórí orí ti dá kódà igi èjìká bọ́ ẹ̀wù lè dúró mọ́. Aṣọ ọmọ ẹ̀ mọ́ Késárì. ẹnìkan ò dáyé títí ọba mẹ́wàá ìgbà mẹ́wàá òun ló ń láyé ẹni kọ́lọ́hún ọba òun kò tí ì dá aṣọ ọmọ ẹ̀ mọ́ Késárì ọmọ ẹ̀ ti rìnrò ọjà. Aṣọ ò bọ́mọ ẹ mọ́ ọmọ ẹ ti rìn owó ọjà yéyé mo láṣọ ò bọ́mọ ẹ mọ́ Késárì ọmọ ẹ ti rìn owó ọjà etí ti kú lórí orí ti dàpọ̀ là etí ti kú lórí orí ti dàpọ̀ là.
kejìlélógún ẹsẹ̀ kọkànlélógún ó ní give to Caesar what belong to Caesar ẹbí fún Késárì ohun tí ń ṣe ti Késárì ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ Késárì ìwọ gangan ló ṣá tá tó gbéná ojú ẹkùn láì ṣá o ìwọ apá kan ẹfun apá kan èso ìwọ apá kan ikú apá kan àrùn ìwọ apá kan oṣù apá kan àjẹ́ Késárì Késárì èmi gangan ló ṣá. Ìwọ apá kan ẹfun, èmi apá kan ẹ̀sùn, apá kan àjẹ́, apá kan ọjọ́. Késárì ooo. Ṣé kẹ́ máa ẹni mo mi ò kò mí rẹ ní.